Ẹ kú ojúmọ́, ẹ kú ojúmọ́ sì tún kú ojúmọ́ mọ́. Orúkọ tèmi ni Ọlábísí Àkàndé. Lónìí, àgbéyẹ̀wò wa yóò mọ̀ dá lé lórí n tá ń pè ní àròdàn, èyí tí a lè túmọ̀ ní èdè Gẹ̀ẹ́sì sí fool's errand àbí the fool's errand. Bóyá torí àwọn tí ò bá tiẹ̀ tí gbọ́n tí wọ́n ń pè láròdàn rí, bóyá torí àwọn ọmọ kéékèèké tàbí àwọn tí wọ́n jẹ́ bí irú ọ̀rọ̀ mi náà tí wọ́n tiẹ̀ ti gbàgbé. Àròdàn ó jẹ́ nǹkan kan tí a máa fi múra wa ṣeré, pàápàá jùlọ láàrin àwa tá a jẹ́ Yorùbá. A sábà máa ń lò fáwọn tí wọ́n jẹ́ àwọn ọmọdé. Wọ́n á sọ fún ọmọdé wípé lọ sílé àwọn ìyá Bísí, sọ fún wọn wípé kí wọ́n fún ẹ láròdàn kó lọ gbà wá. Ọmọ náà sì ti sáré lọ. Tóun náà bá ti débi tí ó ti fẹ́ gba àròdàn, àwọn ẹyẹ náà tún dà á láàmú. Ṣùgbọ́n ọ̀rọ̀ yìí, gẹ́gẹ́ bí mo ṣe sọ ní èdè Gẹ̀ẹ́sì, the fool's errand, ọ̀rọ̀ ọ̀dẹ̀, ọ̀rọ̀ òpònú. Bó tilẹ̀ jẹ́ pé àwọn èèyàn lè tiẹ̀ mọ́ lo àròdàn gangan gẹ́gẹ́ bí ọ̀rọ̀, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà wà tí àwọn èèyàn fi máa ń lo àròdàn fúnra wa, pàápàá jùlọ lórí ayélujára. Ọ̀rọ̀ yìí sì ṣe pàtàkì púpọ̀. Ó bá ọmọdé wí, ó bá àgbàlagbà wí. Bákan náà, kódà ó bá ẹni tí ó jẹ́ oníwèé tàbí ẹni tá a mọ̀ sí ọ̀mọ̀wé, àwọn tá a rò pé wọ́n mọ̀wé, ṣùgbọ́n ọ̀rọ̀ àròdàn yìí kò yé wọn. Òun náà ni wípé káwọn èèyàn sọ nǹkan tí kò yé wa, ká sì mọ́ ní akíkanjú tàbí ìgbìyànjú láti lè béèrè lọ́wọ́ wọn pé ẹ dákun kí gan ni tẹ́ ń sọ. A ti rí oríṣiríṣi fọ́nrán lórí ayélujára táwọn èèyàn mọ̀ sọ̀rọ̀ wípé lápèjúwe bóyá lórí àwọn ibi tí olórí ayélujára níbi tí wọ́n bá ti ń sọ̀rọ̀ lọ́kọláya tàbí àwọn tó fẹ́ fẹ́ra wọn pé ẹ jọ̀ọ́ kí tiẹ̀ ní kí ni genotype yín, kí ló ẹ náà sọ pé genotype mi ni pé mo fẹ́ràn ọkùnrin tó ga tàbí mo fẹ́ràn obìnrin tó dúdú. Tí wọ́n bá sọ pé kí ni genotype ẹ tó mọ̀ túmọ̀ ẹ̀, àròdàn ni wọ́n gbé fún ẹ. Ó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn èèyàn máa ń fẹ́ fìyàn ṣe yẹ̀yẹ́. Ṣùgbọ́n ẹni tí ń béèrè ọ̀rọ̀ tó bá yẹ pé ẹni tó fẹ́ ràn wá lọ́wọ́ ni, ó yẹ kóun náà ṣe ìfọ́síwẹ́wẹ́. Ṣùgbọ́n tí ò bá ṣe ìfọ́síwẹ́wẹ́, àwa gan fúnra wa náà gbọ́dọ̀ lè béèrè. Ẹ jẹ́ á kọ́kọ́ gbé báyìí. Màá kọ́kọ́ gbé lọ́dọ̀ bóyá àwọn tí ò kàwé púpọ̀. Torí pé lọ́dọ̀ tèmi, ìyàtọ̀ ń bẹ láàrin oníwèé àtẹlẹ́kọ̀ọ́. Ẹ̀kọ́ ó yàtọ̀ sí ìwé. Ẹ̀kọ́ ó sì ṣàgbàwé. Ìyàtọ̀ ọbẹ̀ ni pé lọ́dọ̀ tiwa ká kọ́kọ́ gbé bó ṣe yé wa láwùjọ wa. Bó ṣe yé wa láwùjọ wa ni wípé èèyàn tó bá ti kàwé púpọ̀, ẹni tó lajú ni, ẹlẹ́kọ̀ọ́ sì ni. Èèyàn lè kàwé púpọ̀ kó má lẹ́kọ̀ọ́. Ẹ̀kọ́ ó ní ṣe pẹ̀lú ìṣesí àti bí èèyàn ṣe ń hùwà. Ìwé ó lè kàwé kó gbọ́ èdè míì tàbí èdè Gẹ̀ẹ́sì tàbí kí ọ̀pọ̀lọpọ̀ nǹkan yé èèyàn. Ṣùgbọ́n ẹ̀kọ́ ọbẹ̀ òun ni pé kéèyàn mọ àsìkò tí mo fẹ́ lo ìmọ̀ tí mo mọ̀ àti ibo ló ti tọ́jú láti lo ìmọ̀ yìí lọ́nà tí ó jẹ́ àrà ọ̀tọ̀. Ń tá ń pè lẹ́kọ̀ọ́ nìyẹn, ó ṣàgbàwé. Ṣùgbọ́n ẹ jẹ́ ká fi léyùn sílẹ̀. Tí wọ́n bá bi yín ní ìbéèrè wípé ẹ dákun ǹjẹ́ ẹ tiẹ̀ ní photosynthesis, mọ́ fìtìjú kárùn. Ìmọ̀ ló ò ní, ó ń ṣe ẹni tí ò lóye. Òye ó yàtọ̀ sí ìmọ̀. Ìdí tí mo sì fẹ́ sọ̀rọ̀ ilé òye ń tá lè máa pè ní intelligence. Ó yàtọ̀ sí ìmọ̀ tá lè pè ní knowledge. Bóyá torí pé ẹlòmíì tí ò lọ sílé ìwé tí ò kàwé, àìkàwé kò sọ ẹ́ dẹni tí ò lóye. Ìmọ̀ in tí wọ́n ń sọ yẹn, ìmọ̀ èdè Gẹ̀ẹ́sì ló ò ní. Bẹ́ẹ̀ nìkan bá sì wò pé bóyá torí pé òun ti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ èdè Gẹ̀ẹ́sì kò sí tóun ò mọ̀. Ẹni kúrò ẹni bẹ́ẹ̀ kó lọ sí orílẹ̀-èdè China, yóò rí i pé aláìmọ̀kan lòun tún dà torí pé òun tún ti wà ní agbègbè ibi tóun ò ti ní ìmọ̀. Ṣùgbọ́n àìní ìmọ̀ kì í ṣe ìṣòro, àìní òye òun gan ni wàhálà. Torí pé òye òun ló túmọ̀ sí pé ọ̀nà wo gan ló ń gbà ṣe ìdájọ́ ìmọ̀ tó o ní. Torí pé òye òun la fi ń ṣe ìdájọ́ ìmọ̀. Lápèjúwe ní ìsìn, bóyá torí pé mi ò kà ju primary 6 lọ. Mo dẹ̀ kọ́ iṣẹ́ mọṣẹ́, bóyá mo kọ́ṣẹ́ àwọn abánikọ́lé
lápèjúwe iṣẹ́ ìṣì yé mi mo sì lè fi dára ṣùgbọ́n wíyá torí pé ẹnìkan tó kàwé kan tiẹ̀ wá bá mi pé ẹ dákun ọ̀gá bíríkìlà ìjẹ́ tiẹ̀ ní photosynthesis ìmọ̀ ni mi ò ní o ìmọ̀ tẹ́nìyẹn ń bi mí ni mi ò ní o òye mi ń bẹ lọ́dọ̀ mi ní gbogbo ìgbà n tó ṣe pàtàkì tí mo fẹ́ ká ní lọ́wọ́ nìyẹn ká má wò ó ti wí pé ká má mọ ẹ mọ̀jà mọ́ fi ìmọ̀ àti òye ẹ mọ̀jà mọ́ gbé kọlura wọn a sì gbọ́dọ̀ jẹ́ ẹni tó ní ìgboyà ọ̀gá bíríkìlà ǹjẹ́ ẹ tiẹ̀ ní photosynthesis lọ́wọ́ mo ní ó tiẹ̀ nìkan táwọn mo ní ṣùgbọ́n ó yẹ kó lè nígboyà ẹ dákun ẹ mọ́ bínú ọ̀gá tó ṣèbéèrè kí lẹ gbà lérò pẹ̀lú photosynthesis ọ̀nà owó lẹ́lẹ́ gbà fi sọ́ tí ó yé mi ohun tí olóye èèyàn ó ṣe nìyẹn ó yàtọ̀ sí onímọ̀ ẹ má jẹ́ ká máa fi ìtìjú ká máa fi sọ ohun tá àti ẹ̀ mọ̀ torí pé àìní òye tó òun náà ni kéèyàn máa sọ ohun tí èèyàn ò mọ̀ àbí ohun tí ò dáyàn lójú má fi ìtìjú kárùn ìmọ̀ ló ní kì í ṣòye òye sì lélẹ̀ ó yàtọ̀ sí ìmọ̀ lótìtọ́ bí ìmọ̀ èèyàn bá pọ̀ èèyàn lè fi ìmọ̀ ran òye lọ́wọ́ ṣùgbọ́n èèyàn lè má ní ìmọ̀ púpọ̀ kó sì ní òye jẹ́ kí n là á kó yé ẹ Yorùbá máa sọ wípé bí n tiẹ̀ kàwé mo ka ọgbọ́n orí mi kí ni ìtumọ̀ ọ̀rọ̀ yìí mo lè má kàwé ẹni pé mo lè má lọ sílé ìwé bẹ́yìn ṣe lọ ṣùgbọ́n mi ò kì í ṣe ọ̀dẹ̀ mi kì í ṣe dìdìrìn ó ṣe pàtàkì fún wa yálà kíní yìí ó ń bẹ lára àwọn tó kàwé àtàwọn tí ó kàwé kódà àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ṣèbéèrè lórí ayélujára bíi Jojo Falani ó máa ń bí àwọn kódà àwọn tó jẹ́ graduate university yóò béèrè nǹkan lọ́wọ́ wọn tí wọ́n mọ̀ wọ́n sì mọ̀ sọ kọ́tọ̀gbọ̀ntàn àìní òye tó ni ṣùgbọ́n wọ́n máa ń rò wípé àìní ìmọ̀ àwọn ó dí òye lọ́wọ́ ó sì yàtọ̀ síra wọn òye òun ni ọgbọ́n tí a fi ń to ìmọ̀ àti bí a ṣe ń lo ìmọ̀ nínú àwọn nǹkan yìí tèmi ti lò gẹ́gẹ́ bí ọ̀nà ẹ̀kọ́ kódà mo ti fi àròdàn mo ti fi kọ́ ọmọdé ní ìgboyà rí tó sì padà di ọmọ tó ní ìgboyà yìí kàn sọ fún ọmọ náà ni pé ọmọ ìwọlé lọ kó lọ bá mú kinní wá yóò sì dìde yóò mọ̀ lọ bí ọ̀dẹ̀ mo ṣe bẹ́ẹ̀ fún tí yóò lọ yóò dé yóò ní kinní kan mi ò rí kinní lọ́wọ́ kinní wà ń bẹ̀ tí ìgbà tí mo fi sọ fún wípé níjọ́ mi tí wọ́n bá rán ẹ níṣẹ́ irú ìwọ náà fi tọmọ jẹ tán bá sọ fún ẹ wípé lọ mú kinní wá ìbéèrè àkọ́kọ́ tó o nílò ni pé ẹ jọ̀ọ́ kí ni tí ń jẹ́ kinní ìṣọmọdé ni ìṣàgbàlagbà ni àwọn nǹkan yìí ń bẹ nínú nǹkan tí ń gbé àwùjọ sókè yàtọ̀ sí sáwọn kan tí máa ń jẹ́ kí àwùjọ kó mọ̀ rẹ̀yìn wọ́n bi ẹnìkan níjọ́ kan ó dàbí àwàdà orí ayélujára tí wọ́n bi wípé ǹjẹ́ o tiẹ̀ mọ internet do you know what the internet is ẹni yẹn sì dáhùn wípé ọ̀gá I don't know it o but I can quickly run to the market and go and buy it for you. ṣebí ohun tó yẹ kó nítòun kọ́kọ́ ṣèbéèrè òun wípé ọ̀gá ẹ dákun kí ni ti ń jẹ́ íńtánẹ́ẹ̀tì kó tó mọ̀ bóyá ń téèyàn lọ ń rà lọ́jà ni àbí ń téèyàn kì í rà lọ́jà. bó ṣe wà lára àwọn tí wọ́n kàwé láàrin wa bẹ́ẹ̀ náà ló wà láàrin àwọn tí wọ́n kàwé ṣùgbọ́n gẹ́gẹ́ bí mo ṣe sọ kì í sọ̀rọ̀ ìwé kíkà ṣùgbọ́n ọ̀rọ̀ kéèyàn lè lo òye tí Elédùmarè dá síyàn lára ni òye sì lélẹ̀ ń téèyàn mọ́ ṣe ìdàgbàsókè fún látìgbàdégbà ni ọ̀nà pọ̀ téèyàn fi máa ń lo òye ṣùgbọ́n ẹ jẹ́ ká gbé láti bí àwọn lọ́gbà Arodan wáyé tó lóyìnbó ń pè ní the fool's errand ẹ jẹ́ ká kíyèsí ó ṣe pàtàkì kódà nínú àwọn ọ̀nà tí mo fi rí kí wọ́n dán òye èèyàn wò lára àwọn ọ̀gá tèmi ti bá ṣiṣẹ́ nígbà míì ọ̀gá mi lè ṣèbéèrè lọ́wọ́ mi tó bá bi mí níbéèrè ọ̀rọ̀ lásìkò tí mò ń mú dáhùn wá ọ̀gá mi ò ní mirí sọ̀tún kò ní mirí sósì kò ní sọ pé bẹ́ẹ̀ ni kò ní sọ pé bẹ́ẹ̀ kọ́ yóò fi mí lẹ̀ fún bí ìṣẹ́jú mẹ́ta fún mi láti lè sọ̀rọ̀ nígbà tí n bá sọ̀rọ̀ ẹnu mi tán yóò ṣẹ̀ wá sọ bóyá mo sọ dáadáa àbí ń sọ dáa ìtumọ̀ eléyìí ni wípé nígbà míì tẹ́ bá ṣèbéèrè lọ́wọ́ èèyàn tá pàápàá jùlọ àwọn ọmọdé tá a fẹ́ ràn lọ́wọ́ pẹ̀lú òye tẹ́lẹ̀dùmarè ti dá mọ́ wọn nígbà tá a bá ṣe ìbéèrè lọ́wọ́ wọn ẹ mọ́ sáré mirí sọ̀tún pé wọ́n gbà àbí wọ́n ṣì eléyìí yóò kọ́ wọn nígboyà
torí pé ńjọ́ mi tí wọ́n bá tètè rẹ́ ni mi rí fún wọn, wọn ní mọ̀ bóyá àwọn ń gba àwọn mọ ohun táwọn ń sọ àbáwọn mọ ohun táwọn ń sọ. Ṣùgbọ́n Yorùbá sọ wípé ọ̀rọ̀ tó bá dáni lójú kì í kọsẹ̀ létè. Tí n tó ń sọ bá yí ọ, o ò nílò àti mọ ẹni tí ó mérí sọ́tún tàbí mérí sósì fún ọ. Ó ṣe pàtàkì fún wa ká lè lo òye tí Olódùmarè fún wa. Ọ̀tọ̀ ni ìmọ̀, ọ̀tọ̀ ni òye. Ìmọ̀ ó yàtọ̀ sí èèyàn lè mọ ẹni kéèyàn ní ìmọ̀ kó mọ̀ lóye, kó jẹ́ni tó nímọ̀ kó mọ̀ jẹ́ni tó fún òye rẹ̀ ní ìdàgbàsókè. Ọ̀dẹ̀ nírú onítàn, ó kàn ní ìmọ̀ ni. Òun ló jẹ́ pé ẹni tó jẹ́ onímọ̀ ni, ṣùgbọ́n yóò sọ̀rọ̀ bí ọ̀dẹ̀ tẹ́wò pé ẹni ẹ̀ dẹ̀ kàwé púpọ̀. Lóòótọ́ ni ó kàwé ṣùgbọ́n kò lo òye pẹ̀lú ìwé tó kà. Iṣẹ́ ọwọ́ la kọ́ ni, iṣẹ́ iléèwé la lọ ni, gbogbo bí ọ̀nà tí ó wù ká yà sí, ó ṣe pàtàkì fún wa púpọ̀. Tí wọ́n bá béèrè ọ̀rọ̀ lọ́wọ́ rẹ tí ò yé ọ, èyíkéyìí èdè tó bá jẹ́, iṣẹ́ àkọ́kọ́ tó gbà ni pé ẹ dákun ọ̀rọ̀ tẹ́ sọ yẹn bá mi fọ́ sí wẹ́wẹ́. Ìmọ̀ ló ní o, kì í ṣòye. Wọ́n sọ̀rọ̀ ààrẹ dọ̀dẹ̀. Màá parí ẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ ọ̀kan nínú àwọn ọ̀jọ̀gbọ́n orílẹ̀-èdè China tó ti pẹ́ tí wọ́n ń pè ní Confucius. Ó ní pé ẹni tí ó bá ṣe ìbéèrè lẹ́ẹ̀kan, ẹni tí ó bá ń ṣe ìbéèrè, ọ̀dẹ̀ nírú onítàn fún ìṣẹ́jú kan. Ṣùgbọ́n ẹni tí ò bá kí ń ṣe ìbéèrè, ọ̀dẹ̀ ayérayé lonítàn. Kí ni ìtumọ̀ ẹ̀? Lásìkò tó fi ń ṣe ìbéèrè ó mọ̀ ni, ṣùgbọ́n nígbà tó bá ti béèrè ó ti jẹ́ni tó mọ̀. Ẹjẹ́ á jẹ́ni tí ó ní ìgboyà láti lè mọ̀ ṣe ìbéèrè. Ìmọ̀lá ni o, kì í ṣòye o. Olódùmarè yóò tún mọ ràn wá lọ́wọ́ lórí àwọn òye àti ìmọ̀ wa. Ká tún pàdé nígbà míì. Lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ni Ọlábísí Àkàndé. Ó dìgbà.